ọwọ́ tẹ méjì nínú àwọn márùn-ún tí wọ́n ń jí wáyà Ileepo tú. mánigbàgbé ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 3 oṣù kẹfà ọdún yìí máa jẹ́ fáwọn afurasí ọ̀daràn méjì kan nípìnlẹ̀ Ògùn. aago 11 òwúrọ̀ ọjọ́ náà lọ́wọ́ pálábá wọn ségi tí wọ́n kó sákóló àwọn agbófinró níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ láabi wọn. níṣe ni wọ́n lọ jí wáyà iná iléeṣẹ́ epo tú níbi tí wọ́n ti ń ta àwọn afẹ́fẹ́ gáàsì lóríṣìíríṣìí. nínú àlàyé kan tí olùdarí ètò ìròyìn fún àwọn ẹ̀ṣọ́ sósè fi ṣọwọ́ sáláròyé lórí ìkànnì wàsáàpù, ó ní aago 11 àárọ̀ ọjọ́ àbámẹ́ta ọ̀hún làwọn ikọ̀ adigunjalè ẹlẹ́ni márùn-ún kan èyí tí àwọn méjì tọ́wọ́ tẹ̀ yìí wà lára wọn lọ fọ́ iléeṣẹ́ Green Fuel Company kan tó wà ládùúgbò ẹ́sítéètì onípáànù níjọba àbílẹ̀ Adó-Odò Ọ̀tà nípìnlẹ̀ Ògùn. wọ́n gé àwọn wáyà iná olówó iyebíye àtàwọn dúkìá iléeṣẹ́ náà. Yusuf ní ọ̀kadà méjì ni wọ́n gbé wá ṣiṣẹ́ láabi wọn ọ̀hún káwọn tó kẹ́fín wọn tó kàn sáwọn ẹ̀ṣọ́ sosafe lórí aago táwọn sì tara ṣàṣà lọ kò wọ́n lójú. nígbà táwọn ẹ̀ṣọ́ sosafe débẹ̀, 3 lára àwọn afurasí náà ya dànù. wọ́n ṣíyàn, wọn ò dúró gbọbẹ̀. níbi tọ́rọ̀ náà lè dé, wọn ò lè dúró gbé ọ̀kadà tí wọ́n gùn wá. níbẹ̀ sì lọ́wọ́ ti tẹ àwọn méjì yìí pẹ̀lú ọ̀kadà wọn, nǹkan ìjà bí ọ̀bẹ àtàwọn irinṣẹ́ tí wọ́n fi ń gé wáyà oníwáyà. nọ́mbà tí wọ́n lẹ̀ mọ́ ara ọ̀kadà bajaj tí wọ́n fi ń ṣiṣẹ́ ìdigunjalè kiri ní TRE 461VL tí wọ́n lẹ̀ mọ́ bajaj àti AAB 495VE tó wà lára Honda. ọ̀gá àgbà àwọn sosafe Sọjí Gonzalo ti sọ pé àwọn ti fa àwọn afurasí ọ̀daràn náà láwọn ọlọ́pàá lọ́wọ́ fún ìwádìí kúnnákúnná lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n kí wọ́n sì lè tètè taari wọn sílé ẹjọ́. ó láwọn ti ń tọpasẹ̀ àwọn 3 tí wọ́n bẹ́ lùgbẹ́ lára wọn. ìrètí sì wà pé àwọn yóò rí wọn mú láìpẹ́ gẹ́gẹ́ bó ṣe wí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.